before ní ibi tí mo ní bakery mi wà ní Israel ibi kò so sí bread yẹn àwọn àdúgbò yẹn mo máa ń gbé aláàjì wa ń gbà kan ní 25 time December 25 yẹ tí 24/25 tí iṣẹ́ wọn máa ń boost gan ó máa wá ó ní yẹ kí táwọn manager gan lọ gba èrè sí ọjọ́ yẹn ẹ ti mọ̀ pé mo máa present aláàjì wọ́n tó wá gbà làgùdà tọ̀dọ̀ wa láyé tòrò wọn lọ gbà sí Jẹ̀ṣà àwọn yẹn ti ta bánà síbẹ̀ wọ́n dẹ̀ ti gbowó àwọn manager ti gbowó do you know what Osupa ńlá sí tó mo wá lọ bá wọn ní Ìbàdàn ní ó kọlà níbi tí wọ́n ti ń play èmi àti manager wọn fa wàhálà lórí pé ẹ ṣe máa ṣe bẹ́ẹ̀ yẹn ẹ mọ̀ pé kíní kan báyìí Sọlájí dẹ́ ń play lọ́wọ́ níbi bẹ́ẹ̀ ó ní láti fi máìkì lọ́kàn náà sí backstage ni kò tó sí wá ó kẹ́lẹ́ mo bá sórí stage mo ní kí ni problem mo ní bálò ni wọ́n sì máa gba kí ló kẹ́ ó lọ sórí stage ó kọ́ ni ẹ lọ so wọ́n á pò lórí stage báyìí àbọ̀sí bóṣe báyìí bá ti pò lórí báyìí ibi kí ni speaker torí inú tí bí ó wá bá mi nìyẹn aláàjì wọ́ mi lásán ni gbùgbùrù àdìta wọ́n bọ̀ sínú mọ́tò mo máa sọ fẹ́ o tó ọmọ lágídí ẹ̀ tó lágídí tó náà pè ní ọgbẹ́ ìlà lágídí ọmọdé tó lẹ́la so pátá dénú hòtẹ́ fi wọ́n lẹ̀ bọ̀dá láti ló máa lọ play òun náà já wá fi wọ́n lẹ̀. ṣé bọ́dá láti ló padà lọ play fún wa. ó ní bọ̀dá láti òun náà ó kọ́ ọ́lá lórúkọ ìjẹ́ òun náà já wá òun ló máa play fi wọ́n lẹ̀. ṣé wọn tó sọ fún ọmọ yàtọ̀ láàrin Saheed àti bọ́dá láti. so you just think like orúkọ máa ń jókòó ni o ṣé olórin lè fi owó ṣeré àbí kọ́ńtà ti gba owó wọ́n ti àmọ́jà ti gbowó rẹ̀ di you know what the táwọn band ṣe àmọ́jà ṣe so ìjọ yẹn wọ́n dẹ̀ seize gbogbo band because àwọn náà control band wọ́n dẹ̀ seize gbogbo ọmọ eré no àwọn band pé wọ́n láṣẹ lórí àwọn boys àwọn náà pàṣẹ wọ́n dẹ̀ ní ó ti rẹ̀ wọ́n pé ó yẹ kàn sinmi níjọ yẹn Ọlọ́run you know what Osupa did okay Osupa dẹ̀ sọ fún mi pé ó sọ fún mi pé lálá gbọ́ kíni má lágídí má bẹ́yẹ kankan lágídí fi wọ́n lẹ̀ ó dẹ̀ gbé kíni ó ní mo láṣẹ lórí kòkòrò lè tó ń gbé ni ó ní mo láṣẹ lórí kòkòrò fi gbogbo báńdì yìí kú lẹ̀ ó dẹ̀ gbé fóònù lẹ́gbẹ̀ẹ́ mi kòkòrò ọmọ ọ̀dọ̀ kòsósì lágùdà àwọn apilẹ̀ bẹ́ẹ̀ bọ̀ lọ́la bọ̀ wá bá mi lágùdà tó bá ti dàrú wá bá mi ní kíni ilé tó bá ti dàrú wá bá mi nílé. ìyẹn sì bèbè wọ́n tún gbé ìyẹn rẹ̀ ó dẹ̀ tún gbé kọ́ sàrídọ́tù ṣe kí ni play mo lẹ́ni lọ́la ó ní play ọ̀sán láwọn ni àní play ọ̀sán ní play alẹ́ gbogbo báńdì ẹ̀ wọ́n máa play fún mi lọ́dọ̀ kòsósì lágùdà. so Alhaji nígbà tó Saheed ní play ọ̀sán wọ́n pé gbogbo àwọn báńdẹ̀ tó máa ti play tán lọ́sàn-án màmá bọ̀ kí wọ́n máa bọ̀ lágbọ̀n àwọn dẹ́mọ̀ Saheed dẹ́mọ̀ bí ọ̀dọ́ wa tá a ti máa ṣe kíní yẹn ifun gbogbo àdúgbò ti dàrú gbogbo àwọn yẹn sọ pé ojú máa tì í lẹ́yìn so ẹ̀rọ pé àdúgbò wò tún jìnnà síra àwọn ibi tán tabana ẹ̀sẹ̀ láàrin ọjà Àjẹsà ni Alhaji wa pè mí pé kí n má wọlé kí n tó wá gbá wọn ìjọ tó wá lọ rápò pé ìjọ yẹn bí barista tó lọ ìjọ yẹn ni wọn kó barista àti ìjọ yẹn náà wá gbé gbogbo barista dé sọ̀rọ̀ Alhaji sọ pé a lọ sí barista a lọ sí everything Alhaji ni má wọrí o tí àjẹ máa lọ lé because àwọn manager wọn fi wọn lẹ̀ wọ́n ní bá a ṣe kúrò lọ́dọ̀ ní sọ̀rọ̀ báyìí tá a lọ sọ ìwọ máa wọrí o kí n sá máa wọrí abiná náà ń gbé gbà pé àwọn ń lọ lé kí n máa wo kí n communicate tí n bá ti fẹ́ gbá wọn kí n fi wọ́n lélẹ̀ o kàn bá máa lọ lé wọn kí n sá fi wọ́n lélẹ̀ o bọ́ kí n táìmù wọn ni pé bọ́ àwọn ò ní kọrin ju 2 hours lọ mo ní no problem nígbà tó di tí mo ti rò pé tó time 1 hour tó kẹ́ mo ń wò pé mi mọ̀ wà látàfà before kìíní so 1 hour to the time bíi 2 ló yẹ kí n gbé wọn wọlé mo kàn lọ níbi 1 bíi 1:15 òru mo ṣe pàlájì ni pé mo bá lè má bọ̀ so gbogbo àwọn mánéjà yẹ pé kìíní kankan wọ́n wà níbi ọ́fíìsì wọn lọ so mi páàkì mọ́tò dé kí n lọ́lájì ni kí n má páàkì mọ́tò dé wẹ́ bí ọ̀rẹ́ mi wà nínú mọ́tò so mo ṣe wọnú compound tí mo ti wọnú ibẹ̀ mọ́tò Alhaji mo ti wọlé aṣọ tí ó wọ̀ àti everything ṣòkòtò nìkan ló wà ní Alhaji àti bàtà bàlájì ti kó mọ́ra ni bí mo ti níyì ti páàkì sẹ́nu géètì Alhaji kó sínú kílọ̀ tó lọ wọ́n kárí mọ́tò àwọn yẹn tó ti jọ́sọ̀ kárí mọ́tò tó dé bùrù lẹ́gẹ̀ẹ́ tó lọ kárí mọ́tò tó di lẹ́gẹ̀ẹ́ aláyé ti dé
Agoda, àwọn bad boys di Saheed Ọ̀tún ti wà ń bẹ̀. And he played. Gbogbo àdúgbò wa dàrú njọ́ yẹn ni pé pé kíní kankan ọ̀yà tell me. So that kind of person, it's not. That's why I said it is not about money. So I choose people that I move with. Yeah. And also I can go to extra mile, do the same thing. I've done it several times, more than twice, more than kini kankan. So I mean love ẹ pẹ̀lú owó ẹ. Me love ẹ pẹ̀lú po ẹ. Mo love ẹ pé mo gbádùn ẹ, mo bẹ̀ ṣe ìwọ náà lè love me, mo fi reciprocate. So can't just say nǹkan. So Saheed Osupa is everything to you. God bless him. Alaji me, I love you. You're a very good man, and I just respect him. He's blessed. Ọkùnrin ṣe gbogbo èèyàn lọ́lọ́run fún nírú ọgbọ́n yẹn. Ọlọ́run bless wọn gan. You can't sit with him and not learn something. Ó ti kọ orin tí ó ṣẹlẹ̀ bí ọ̀rọ̀ Barrister lọ́rọ̀ Alhaji kọ orin tí ó ṣẹlẹ̀ in the next 20 years ilé láti for the past 25 years ago ó ti kọ. God bless him. So whatever tó bá ń ṣẹlẹ̀ wọ́n kàn máa mú àwọn ẹ máa rí mu nínú ẹ̀. So tẹ máa fi máa jẹ nǹkan tó ṣẹlẹ̀ this time just like Barrister. Ọlọ́run ṣeun mo rí wọn ò ní dàrú ọpọlọ wọn ò ní kú wọn máa pẹ́pẹ́pẹ́pẹ́ fún wa lágbára Ọlọ́run.